ẹ jẹ́ ká lọ wòrí Ajolodo ṣàmògògó akúdárò àgọ̀ olóbèlé ọ̀jẹ́ ọmọ àti kékeré ṣàwo ìgbà ọ̀gbẹ̀rì ò bá yí mi lókùn ìní ké bó ṣe kékeré awo tó fún mi lọ́rẹ́ màmúgbe tọ́tọ́ kẹnu Ajolodo má fara kan mi bèrè ẹ̀ láwa yìí. àwọn ìyá àgbàjẹ̀lẹ̀ ń wò ní kalẹ̀ yìí látòrí ìyá àgan àti gbogbo olóyè parapọ̀ gbogbo wọn ló pèsè parapọ̀ obìnrin olóyè ọ̀jẹ̀ ọkùnrin parapọ̀ ọkùnrin baálé ọkọ ìlú ti pápá ìwédà ìró ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ olórí gàlúbì níkẹjà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ o ọlọ́kàndà orílẹ̀ agége baálé akin ògún mo kí ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ mo kí sídọ̀ saheed mo kí ẹ o abisu ayélogun ìṣẹ̀lẹ̀ arágbọ́mùkọ ọmọ ṣíbá lówó ẹyọ dàdá ò lè jà dàdá ti láàbúrò tó gbójú lọ́wọ́ eégún alábala lẹ́rí tó ń kasẹ̀ níwájú bàtà yìí a ti wà ní ìlàtà níbi tí eégún Ajolodo tó ti máa gun odó ọ̀tún ìyá àgbọ̀n lẹ́rí tó ná fẹ́gùn yìí eégún tí ó fẹ́ ṣeré lẹ́ni tá a pè ní Ajolodo yìí ó ní àmì kan tá a fi ń dàmọ̀ kójò má rọ̀ fógún ọdún nílùú Ọ̀tà ìjọ tí eégún yìí bá jáde òjò àárọ̀ ṣáá ni báwa ṣe bá nìyẹn jọ tá a ti gbọ́njú ẹ jẹ́ ká wò ní bó ṣe máa rí nítorí òjò tí ìrọ̀lẹ́ ní báyìí mo kí Kàbírù ọmọ ayéròǹfẹ́ bákan náà mo ká ayéròǹfẹ́ ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ̀ o àṣàfàtáì mo kí ẹ o Adéyẹmí ọmọọba ọlọ́tà ti Ìjẹta mo kí ẹ o àwọn ọmọ Ajolodo lẹ́rìí tí wọ́n ti ń ná fáwọn eégún yìí ẹja gbórin lẹ́nu àwọn ìyàwó ilé Ajolodo. Gàmbàrí sọ̀rọ̀ òjò kù ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ṣẹ́ ti rí òjò ló ti bẹ̀rẹ̀ yìí ó ṣé mo sọ fún yín pé láti gbà wáṣẹ̀ eégún yìí ò ní jáde kójò má rọ̀ fọ́gbọ̀n ọdún kó má rọ̀ fógún oṣù níjọ́ tégún yìí bá fẹ́ jáde òjò àárọ̀ ṣáá bá a ṣe bá ní Ajolodo má fara kan mi á dẹ̀ máa ṣeré inú ẹ̀ náà ni òjò lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí rọ̀ yìí
ṣẹ́rí pé gbogbo àwọn ìyàwó ilé àtàwọn ọmọ ilé Ajólodò wọn ò kúrò ní òjò bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin fún wọn ní kẹ́ ẹ fọ́mọ láyè ẹ jẹ́ kọ́mọ ṣeré lé bàbá ẹ̀. Ajólodò òun ló ti jáde láti inú ilé yìí òun ló ń kọsẹ̀ yìí ó ti jáde láti Ìlàtà níbi tí eégún yìí ó ti máa ń gun odó. Ṣàmògògó akúdàrò àgọ̀ máa wọlé egbogbo ìgògó kú lódò ọmọ akú lómi lómi oríkì ló ń ro eégún yìí akú lódò lódò akú lómi lómi máa wọlé. Odó tí Ajólodò máa gùn lé ní òun lẹ́wọ̀ yìí. Èní ni ọjọ́ Ìfà ọdún Egungun ọjọ́ kẹfà yìí ó bọ́ sí ọjọ́ Friday léyìí tá à ń pè ní Jímọ̀ níbi eré Ajólodò láwà láti iléeṣẹ́ wa Litters Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà. wọ́n ní ẹ fún Ajólodò láyè ẹ fọ́mọ láyè ọjọ́ òṣèré ilé bàbá ẹ̀. Ajólodò ló ti ń forí balẹ̀ níwájú àwọn oníbàtà yìí. Àkàngbó àkàntọ́ àkànfà páwó àkànfẹ́rẹ́gì jóbì Ajólodò ló ti gun orí odó yìí. Ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ pẹ̀lú àwọn eégún akéwì táwọn à ń bẹ̀ dédé.
Ajolodo ló ti bọ́lẹ̀ láti orí odó yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ewì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tóun àti àwọn eégún alábala tó wà ń bẹ̀ tó ti sọ Ajolodo má fara kan mi ṣàmògògó akúdára àgọ̀. Ijó l'Ajolodo ń jó yìí. Ẹ ṣá máa yà fẹ́gùn o, ẹ ṣá máa yà fẹ́gùn. Egungun ò jọ gẹ̀lẹ̀dẹ́, ẹ ṣá máa yà fẹ́gùn. Bá a ṣe légún nílùú Ọ̀tàlá ní gẹ̀lẹ̀dẹ́. Gẹ̀lẹ̀dẹ́ náà ṣe súnmọ́ jù nítorí tó bá talu gẹ̀lẹ̀dẹ́ tákù torí ẹ̀ bá ṣí. Ó dárùn àwo. Àní dáràn. Gẹ̀lẹ̀dẹ́ wà nílùú Ọ̀tà tí àwọn tó mọ bó ṣe ń pè tó dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ibi eré Ajolodo la wà. Ajolodo ló sì ń jó fún wa lọ́wọ́lọ́wọ́. Aṣọ yìí ti bẹ̀rẹ̀. Ajolodo ló ń yíṣọ báyìí o. Ẹ filẹ̀ ààyè ẹ filẹ̀. Ajolodo náà tó dé jà àti rí tẹ́lẹ̀ ká tó gbé fún ẹ filẹ̀. Pálásì ọba wa ọba Abdulkabiru Adéyẹmí ọba láńlẹ́gẹ́ ẹ̀kú kejì ọlọ́ta àti ìlú Ọ̀tà. Ibẹ̀ l'Ajolodo dé, ó ti ń jáde padà báyìí. Ọ̀n bá bàbá ń lé ṣùgbọ́n bàbá ti fi owó àtọ́tí ránṣẹ́ lẹ̀. Ajolodo ló ti ń jáde padà yìí. Níbo ló dà? Ó di òkè èdè níbi tí gbogbo eégún tó ti máa ń ṣeré. Ẹ wo èrò lẹ́ni ọjọ́ Friday ọjọ́ Jímọ̀. Èrò ti pésẹ̀ sókè èdè láti wá wo eré Ajolodo náà. Báwo lè fẹ́ lọ sí lẹ́yìn tá a ti wo eré Lábò Ìdìrè. Olúwo fá gbogbo ìlú Ìjú Ọ̀tà ẹ máa kó àfìdíbalẹ̀ ńbẹ̀ o. Ọlọ́pàá ìlú Ìjú ńkọ́ ṣọ́nbẹ lálàáfíà ara. Gbogbo ọ̀jẹ̀ ìlú Ìjú gbogbo yín ni mo kí o.
lẹ́yìn tí Ajolodo tó ti jó dáadáa òun ló ti ń forí balẹ̀ fún gbogbo àwọn olóyè yìí. Ajolodo ló ti dé di Egudu yìí. Ó ti gbé Egudu sórí. Lẹ́yìn tí Ajolodo tó gbé Egudu sórí òun lẹ́rí tí kọ́kọ́ ti ọlá bí aṣọ yìí ó ti dá lábala. Ajolodo ó máa kú ewu o, ewu náà kì í pa àwòdì, àwòdì ó kú ewu. Lẹ́yìn tí Ajolodo di alábala ó ti ń forí balẹ̀ fáwọn ìyá àgbà ọ̀jẹ̀. Ó bò sókè lẹ́ẹ̀mẹ́ta pé mo fi dúpẹ́ o, ó yá ẹ gbà lẹ́nu mi, ẹ sọ́ dorin. Lẹ́yìn tí Ajolodo tó di alábala tó wọlé, jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀. Ẹ ti lọ látèṣí èwo lẹ mú bọ̀, jagunjagun ti Ajolodo lẹ́wọ̀n yìí. Tẹ́ bá sì ń ta fèlèfèlè lójú agbo, jagunjagun onífojú àníwò yìí ẹ̀rí bó ti fò sókè lẹ́ẹ̀mẹ́ta, eré bẹ̀rẹ̀ nìyẹn. Ìlú Ọ̀tà láwà bí ta ti ń ṣọdún eégún.
iwájú àwọn ìyá wa ìyá àgbà ọ̀jẹ̀ òun ní jagunjagun ló ti forí balẹ̀ yìí lẹ́yìn náà ẹkùn ẹkùn eléyìí tó dúdú kirikiri eléyìí àdára ṣé mo sọ fún yín àbọ̀ yín tún wọn ká àtún wọn ká bí tó ti ń dáná ọ̀rọ̀ ẹkùn gangan lẹ̀ ń wò yìí ẹbìlẹ̀ yàgò ó dẹ ẹkùn ó dẹ ẹran dẹ. ẹkùn eléyìí kọjá bẹ́ẹ̀ bóyá ń sọmọ ló ń bá lágada ó ti wá forí balẹ̀ fáwọn ìyá àgbà ọ̀jẹ̀. Kìnìún àfìtọ̀gbájù ọba ẹranko kìnìún lẹ̀ ń wò yìí. gbogbo ẹni tó mú kìnìún lọ sóde àbó gbé kìnìún sílé má ṣàfihàn iwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ní kìnìún ti dé ló ti ń forí balẹ̀ yìí. òkèdè ti ìlú Ọ̀tà ibi tí eégún ti ń ṣeré lẹ́nu ọwọ́ tó bá ti máa ń gbadé ibẹ̀ láwa yìí tá ti ń ṣeré awo. iléeṣẹ́ Lutas Films and Record International náà láṣìwà fún àǹfààní gbogbo ẹ̀yin èèyàn wa tẹ máa ra fọ́nrán fídíò wa báyìí dáyé social media tó fọ́nrán fídíò CD ó sì wà ń tà tó sì ń tà gbọdún eégún ìlú Ọ̀tà gbogbo ẹ̀ ló wà nù CD. bákan náà ìtẹ́ máa ń wà lórí YouTube Lutas TVC ẹ ṣáà máa subscribe kẹ́ máa ríran wò. àgbẹ̀yìn lórí Facebook Lutas TVC Tàlàbí ẹ máa subscribe kẹ́ máa ríran wò. bákan náà lórí Instagram Lutas TVC Tàlàbí àtúwà lórí TikTok Lutas TVC. ẹ ṣé. alágẹmọ ló jáde lẹ́ ń wò lórí ìrànràn yìí. alágẹmọ ó di méjì ó di mẹ́ta ó di mẹ́rin ara ní àwọn alágẹmọ yìí náà máa dá lé nìí níbi eré Ajolodo. alágẹmọ àbìjówìnì nígbà tí àwọn alágẹmọ ìjáde máa gbọ́ gbòm bòtì 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 gbòm 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 bòtì bòtì gbòm gbòm. àwọn olùbáyìí náà máa lù bákan náà máa fi àwọn ìlú yìí kásẹ̀ fún wọn. mo kí ìlú Ọ̀tà ìgbọ́mọdé àfọlẹ́jẹ àfikò tí yọjú Ọ̀tà àfipọnpọdọ ojú kétu ọmọ bó nílé òsàn pẹlẹkùlẹ títí ọmọ onímọkọ àjínà ọmọ alẹsẹ ànádòru mo kí wa nílùú Ọ̀tà àkú ọdún àkú àṣeyẹ àkú ọdún bàbá aṣọdún yàtúnṣẹmí nínú owó nínú ọmọ àlàáfíà pẹ̀lú dẹ̀ra bẹ́ẹ̀ ló ṣe máa rí o. olùkóso arẹ̀kújà ayé àràkàtà yẹ́rìyẹ́rì ilẹ̀ ń wò yí o. Ṣàngó mi olóore òun lẹ̀ ń wò tó jáde yìí. òun ló ń kí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tó fi oṣí ẹ̀ tó fi ń kanlẹ̀ tó fi ń kọrun yìí bẹ́ẹ̀ ló ń kúnlẹ̀ ló ń kí wọn. Ṣàngó olùkóso arẹ̀kújà ayé
àràkàtà yẹ̀rì yẹ̀rì yẹ̀rì. Èéfín iná là ń dá láyé, iná ń bẹ lọ́dọ̀ ọba àkóso tó ń jó níbí rẹ́rẹ́. Ṣàngó. Títí dínú fọ́nrán mi, ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Ẹ ṣé púpọ̀.